níṣe ni ọ̀rọ̀ ìkọlù ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún alàgbà Isaac Ọmọyẹlé níṣe ni ìkọlù tí wọ́n ní wọ́n kọlù bàbá náà lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ìyẹn ọjọ́ kẹfà ní oṣù kẹwàá ọdún 2025 the 6th of October 2025 níṣe lọ̀rọ̀ náà ló máa ti di ariwo àti wàhálà ńlá tó sì jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ ní àwọn èèyàn náà máa ń sọ nípa ọ̀rọ̀ náà lórí ẹ̀rọ ayélujára pàápàá àwọn ọmọ Yorùbá nítorí pé báwọn ọmọ Yorùbá kan bó ṣe ń sọ pé ogún ti gbẹ̀yìn débòde o káwọn ọmọ Yorùbá kan lọ fura ìní àwọn ọmọ Yorùbá kan sọ pé àwọn ò gbàgbọ́ pé àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì àwọn ló wà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ẹ̀rọ ti pé ní nǹkan bíi aago 10 alẹ́ kọjá ìṣẹ́jú díẹ̀ ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní àwọn ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun náà máa fi àtẹ̀jáde síta wípé àwọn kan tí wọ́n pè lágbanipa ni wọ́n máa lọ dá ọ̀gá àgbà wọn Isaac Ọmọyẹlé lọ́nà lásìkò tó kúrò ní ọ́fíìsì tó ń gba ilé ẹ̀ lọ wọ́n jẹ́ kó dì í mọ̀ wípé lágbègbè Ìkírun road ìyẹn ojú ọ̀nà Ìkírun lágbègbè Kóbọ̀ ní ìlú Òṣogbo ní àwọn agbanipa náà ti dá ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn Ọ̀ṣun lọ́nà tí wọ́n ṣínà bàbò tó sì jẹ́ pé wọ́n jẹ́ kó dì í mọ̀ wípé orí ló kó àbá náà yọ nítorí pé yàtọ̀ sí pé wọ́n yìnbọn lu mọ́tò ẹ̀ ọta àbá tó bá a lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí wọ́n láwọn agbanipa náà wọ́n tó lọ sí ilé Ọmọyẹlé láti fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò ń bẹ̀ ṣùgbọ́n tí wọn kò bá ní ilé ṣá oníṣe ní ọ̀rọ̀ ìlú àti di ariwo ńlá nítorí pé báwọn kan ṣe ń sọ pé àfi kí gbogbo ọmọ Yorùbá kan lọ ṣe ọ̀rọ̀ àwọn ní ojú alákànfin ṣọ́rí nígbà tí àwọn báńdíìtì náà tó bá ti ń lórí láyà láti lọ dá ọ̀gá àmọ̀tẹ́kùn lọ́nà láàrin ìgboro tó sì jẹ́ pé níṣe ni àwọn míì sọ pé ọ̀rọ̀ náà ó gba àkíyèsí àti ìfurasí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn ọlọ́pàá sọ lórí ìṣẹ̀lẹ̀ náà ǹjẹ́ kí lọ̀rọ̀ táwọn ọlọ́pàá sọ ó mà ní àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Abíọ́dún Ọ̀jẹ̀lábí tó fi síta nínú ti jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ Isaac Ọmọyẹlé wá fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí ṣùgbọ́n tó láwọn ti ní kó mú ẹ̀rí wá mọ́tò tó náà da ìbọn bò kò gbé wá kẹ́jẹ́ káwọn rí bíbẹ̀ kọ́ ìwádìí kankan kò lè tí ì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí làwọn kan máa ń sọ pé àfikún ṣèwádìí ẹ̀ sí dáadáa wọn ló ṣeé ṣe kó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà ò rí bí àwọn àmọ̀tẹ́kùn bó ṣe ń pariwo àwọn kan ti ń jẹ́ kó di mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Àbáoko tó wà nílùú Akílà lóníjọba ìbílẹ̀ Ifẹ̀ North ní ìpínlẹ̀ Ọ̀ṣun láìpẹ́ yìí níbi tí àwọn àmọ̀tẹ́kùn tó ti lọ fi ẹ̀mí àwọn aráàlú bíi 7 tó fi ṣòfò tó fẹ̀mí àwọn aláìṣẹ̀ ṣòfò èyí tó di ariwo ńlá tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣèwádìí lọ́wọ́ wọn ló ṣeé ṣe kó jẹ́ pé nítorí ìṣẹ̀lẹ̀ yìí ni àwọn àmọ̀tẹ́kùn fẹ́ lo ìṣẹ̀lẹ̀ ìkọlù ọ̀gá wọn láti fi pa ọ̀rọ̀ náà mọ́lẹ̀ tí wọ́n sì ń sọ pé àfi kí wọ́n lọ ṣe ìwádìí ọ̀rọ̀ náà kí wọ́n má bàa da owó bò ó mọ́lẹ̀.